Welcome to the mass speaking about damsel. I'm very good and sexy. Today is March 23. Happy birthday to you, Miss Olayinka Facial Ifeoluwa Abike. You are +1 today. May your day full of joy and happiness. Lẹ́wọ̀ arẹwà Abike ọmọ ọlọ́jọ́ ìbí òní o, ọdún yìí á tura fún ọkùnrin ilé kókó mọ́ láṣẹ Elédùmarè. Mo ṣe bí Ìjẹ̀bú Gbó nílé baba tó bí ọlọ́mọ. Ìròyìn ẹjájọ rẹ̀ ìlú Ìjẹ̀bú Gbó nílé baba tó bí Ọláyínká Abike ọmọ ọlọ́jọ́ ìbí òní. Lẹ́wọ̀ ọmọ orí modósù àpè ọmọ ọ̀nà yẹlú ọlọ́jà igbó ẹ̀yin lọ́ máa ṣàlẹ̀ jẹ̀jẹ̀ bí ẹni tó rò bí rí ogun aya ń bẹ ńlé yín ọgbà lè ń bẹ lóde. Ẹ̀yin lọ́mọ onígbò mọ́dé onígbò máwòmáwò àjòjì tó bá wọ gbòòrò yóò sì dẹni ẹbọra èyí tó bá wọ gbòòrò yóò sì dẹni títẹ̀ mọ́lẹ̀ lé baba tó bí yín lọ́mọ. Àwọn bàbá yín lòdì fìlàdé làákàyè bó pẹ́ bóyá fìlà àgbò làákàyè bàbá yóò lè kú láéláé. Ilé ọmọ ìkùlé lọ̀tá wà ìlú la ṣe ní gbé. Ẹ̀yin lọ́mọ onígbò mẹ́fà òkè méjì ọlọ́jà ìgbòjà burata. Ọmọ alágẹmọ mẹ́rìnlélógún ló ń pè yín. Ọmọ alágẹmọ òfú yọ̀wọ̀yọ̀wọ̀ ewé dúdú orí òro gòlò lágbàlá. Bówùjẹ́ bá wẹni rẹ̀ wíníwíní bówùjẹ́ bá wẹni rẹ̀ wíníwíní bó sì tún wùjẹ́ bú. Yóò fẹ́ni rẹ̀ tó kù ṣọdún agẹmọ mọ́ wá gbọ́ ọdún tó mú yóò sọ ọ́ sọ́lá yóò sọ ọ́ sírè yóò sọ ọ́ sáìkú bálẹ̀ ọ̀rọ̀. Ó ní róun gbé tọlù bí ò ṣe bí ọmọ wà ní rárìn fẹsẹ̀ sí o eré àfilé rẹ̀ ṣe gbé ìtẹ̀síwájú ìṣeré báyìí ló mọ̀ jẹ́ tirẹ̀ o. Láti bí ó tí àṣẹ̀dá ti dá omi ọ̀sà ló ti fi yọ̀ já ọ̀sà bẹ́ẹ̀ ni kò mọ ìkorò rí. O ní mọ̀ kúrò ọwọ́ rẹ̀ ò ní kàn sàlẹ̀ àpòbí tẹ́gbẹ̀rẹ̀ tí nọ́mbà ò ní bá wọn lọ́jú bẹ́ẹ̀ ó mọ̀ rọ́wọ́ yọ ní gbogbo obìnrin láṣẹ nípìwà tó ti mọ̀ rí fún ọ ní New Age New Glory.